الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه ومن سلك مسلكه واستنى بسنته وسار على دربه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أيها الإخوان والأخوات في الله، السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Abẹ́ Ọlọ́run Ọba Allah kí Ọlọ́run Ọba kí ó dákun kó jọ ìmọ́lẹ̀ rẹ̀ tó ti tàn fún wa yìí tí í ṣe súnà Ànábì sallallahu alayhi wa sallam. Ọlọ́run má jẹ́ kó kú mọ́ wa lójú láíláí. Ọlọ́run Ọba ti ní ká bẹ̀rẹ̀ dáadáa àti bẹ̀rẹ̀ lórí súnà tànábì sallallahu alayhi wa sallam. Ọlọ́run a bẹ̀ ọ́ jẹ́ á parí dáadáa, jẹ́ ká túbọ̀ tán wa ó dáa. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn, láláì nígbà wa ní àkókò ní dédé àsìkò tí a wà yìí, gẹ́gẹ́ bí àwa náà ti mọ àwọn nǹkan tí ó ń lọ, pàápàá jùlọ gbogbo ẹni tọ́lọ́run Ọba Allah bá ní kí ó lè máa current, kó máa mọ nǹkan tó ń lọ, pàápàá jùlọ nípa ẹ̀sìn Islam ti wà yìí, pàápàá jùlọ nílẹ̀ Nàìjíríà wa tí a wà yìí. A rí pé oríṣiríṣi ló ń lọ, pàápàá jùlọ lórí àwọn àfáà wa ní Nàìjíríà tá a wà yìí. Gbogbo ohun tí ò sí nínú Islam òun ni wọ́n kó síbẹ̀, tó ṣe pé ẹlòmíì láti ọdún tó ti ń ṣe Islam bọ̀ kò ní Islam pínrín bí ti wulẹ̀ ó mọ̀, torí gbogbo Islam ẹ ti bàjẹ́. Bó ṣe ń ṣe ló ń bàjẹ́, àwa déwájú Ọlọ́run kò wá ní bá nǹkan kan. Tó bá rí bẹ́ẹ̀, ìwọ̀nba bọ́lọ́run bá ṣe wá ní kó yé wa mọ́, a gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn, tọ́rọ́ Ọlọ́run Ọba Allah ló sọ bẹ́ẹ̀ fún wa, ìpè ká máa ṣàlàyé bayyinu linnas, ẹ máa ṣàlàyé fáwọn èèyàn. Ẹni tó bá ní ìmọ̀ tí yóò ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn tó bá dọjọ́ gbèǹde alkiyama, alijamahullahu bilijami minan nar. So Ọlọ́run Ọba Allah, ìjánu Ọlọ́run Ọba Allah yóò fi fa ẹnu ẹ̀, tí yóò fi di ẹnu ẹ̀, tí yóò fi fa wọ́wọ́ nù náà, nítorí pé ó ní mímọ̀ láti fi ṣàlàyé fáwọn èèyàn ṣùgbọ́n kò sọ. Eléyìí òun ló mú wa táwa fi sọ pé tó bá rí bẹ́ẹ̀, gbogbo ohun tá a bá mọ̀ tó yé wa yékéyéké, àá jẹ́ kó yé àwọn èèyàn, pàápàá jùlọ láti lé àwọn èèyàn kúrò níbi ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run, kúrò níbi ẹbọ eléyìí tó ṣe pé òun ló ń ba gbogbo iṣẹ́ jẹ́, tó sì jẹ́ pé orí ẹ̀ làwọn àáfàá wa ńlẹ̀ Nàìjíríà jókòó tì. Mo ò sọ̀rọ̀ gbogbo ayé, mo fẹ́ sọ̀rọ̀ tìlú mi gangan nílùú Nàìjíríà, tó ṣe pé àwọn àáfàá bẹ̀ nǹkan kan ò yé wọn nínú ẹ̀sìn. Ká sọ pé nǹkan kan ò yé wọn, torí pé tá a bá sọ pé ó yé wọn, wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni, wọn ò lè bọ́ wájú Ọlọ́run. Ṣùgbọ́n ká lo gbólóhùn pé kò yé wọn, torí pé bá lọ́pọ̀lọpọ̀ wọn náà tó bá bọ́ sórí wáàsí tó ń sọ̀rọ̀, ẹ rí pé nǹkan kan ò yé. Lápẹẹrẹ fún irú Aníyìkáyé, ẹ rí pé nǹkan kan ò yé nínú ẹ̀sìn, ó ń da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn, dáwọn nǹkan tó yàtọ̀ tí ò jọra wọn, ó sì ń dà pọ̀ láti fi ṣì àwọn èèyàn lọ́nà, pàápàá jùlọ bóyá nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe, iṣẹ́ ẹbọ tí wọ́n gbé dání, iṣẹ́ oògùn ṣíṣe fáwọn èèyàn tí wọ́n gbé dání. So àwọn kọ́sítọ́mà wọn ò fẹ́ kí wọ́n ó sá lọ, pé ńgbà tí súnà Ànábì sallallahu alaihi wasallam tó ti gòkè, tó dẹ̀ ń fi yá àwọn èèyàn pé eléyìí ẹbọ ni, eléyìí kò dá o, wọ́n á wò pé gbogbo àwọn tí wọ́n bá ti gbé súnà Ànábì sallallahu alaihi wasallam dání, àwọn ọmọ àtáàkì wọn, àwọn ọmọ takò wọn lójú ọ̀nà tọ́lọ́run. Eléyìí tó sì ṣe pé kò sí nǹkan kan tó ń bẹ ńbẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá ń hurú wà báyìí, tó ju pé ìyà ńlá, ìyà ẹlẹ́tẹ̀ eléro ó ti ń bẹ ńlẹ̀ fún wọn, torí àwọn kan ti síwájú wọn ṣerú ẹ̀, tí wọn ò bá dáa, tí wọn ò dọ́dọ̀ Ọlọ́run dáadáa, àtúbọ̀tán wọn dàrú ni. Kọ́rọ̀ tí wọ́n má bàa wá já síbẹ̀, òun ló mú àwa ṣàlàyé, káwọn náà lè bá ronú pìwàdà,
kúrò lórí gbogbo àwọn àṣìṣe àbí àwọn àmọ̀mọ̀ṣe wọn. wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ pé tá a bá ní wọn mọ̀ a fi bò wọ́n láṣìírí ni. wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ sí àwọn èèyàn lọ́nà nítorí tí wọ́n ó jẹ, nítorí tí wọ́n ó mu, nítorí ilé ayé tí wọ́n ń wá. àfààní àyà jami'a dunya ìgọ́ ìrìbàlì ìgọ́tìn. àyà jami'a dunya ìgọ́ ìrìbàlì ìgọ́tìn. liman tajma'u dunya wa anta tamutu. liman tajma'u dunya wa anta tamutu. àyà jami'a dunya, mo pè wọ́n tó ń káyé jọ, ìwọ́n tó jẹ́ pé torí ayé gbogbo nǹkan tó ń ṣe torí ayé ni, o ò rántí Ọlọ́run, o ò rántí ọjọ́ àtúbọ̀tán rẹ. ìwọ́n tó ṣe pé o ò rántí ọjọ́ tó kù wọ nìkan nínú yẹ̀pẹ̀, tí ó kù wọ nìkan nínú sàárè tó lọ pàdé Ọlọ́run ọba, tó ṣe pé gbogbo ìgbésí ayé rẹ bó o ló ṣe fẹ́ hàn, bó o ló ṣe fẹ́ di ẹni táwọn ayé ó máa rọ́ gìrìgìrì tẹ̀lé, bó o ló ṣe fẹ́ di ẹni tó máa sọ̀rọ̀ táwọn ayé ó máa sọ pé lágbájá ló ń sọ̀rọ̀ yẹn, èyí tí wọ́n ń fẹ́ nìyẹn. o ò rántí ọjọ́ tó lọ pàdé Ọlọ́run. àfààní àyà jami'a dunya, mo pè wọ́n tó ń kólé ayé jọ tó jẹ́ pé ọrọ̀ ní gbogbo kó máa kó jọ, àti lọ́rọ̀ àti lówó ń lò ń bá ká, àti sin Ọlọ́run àti bọ́lọ́run ọba dáadáa kò kàn ẹ́. lìgọ́ ìrìbàlì ìgọ́tìn, o ò sì lè dógóńgó rẹ̀. ayé tó lóun wá tó nítorí ayé lòun wá ló fi ń ṣe lọ́yìn, torí ayé ló fi ń ṣe àwọn èèyàn lọ́nà, torí pé torí owó tẹ̀ ń wá náà lè fi ń ṣe àwọn èèyàn lọ́nà, torí ayé tẹ̀ ń wá. ẹ mọ̀ sọ nǹkan tí ò yẹ kẹ́ ẹ sọ nípa àwọn ọmọ ìyá yín, nípa mùsùlùmí ọmọ ìyá rẹ, ẹ mọ̀ ṣàkóbá fún wọn bí Al-Fulani, Dáúdà Al-Fulani tí ó mọ̀ kọ̀kọ́ wúkọ nípa àwọn mùsùlùmí, yóò mọ̀ kọ̀kọ́ wúkọ yóò mọ̀ kọ̀kọ́ kúkọ láti máa ba àwọn mùsùlùmí ló kọjẹ́, láti máa ba àwọn ẹni rere ló kọjẹ́, láti máa ba àwọn àáfàá tí wọ́n ń pèpè sójú ọ̀nà ẹ̀sìn tọ́lọ́run ọba lórúkọ jẹ́. ìyẹn Dáúdà Al-Fulani àtàwọn èèyàn bíi tiẹ̀, òun kíkọ lòun kọ, kò mọ wáàsí ṣe, kéwò yé débi pé yóò ṣe wáàsí, ṣùgbọ́n ó lè pọ́ sí kó kọ nǹkan, ẹ̀rí bó ṣe kọ, ó kọ ọmọ abẹ́rẹ́ tó ń kọ, ẹni tó gbé síta fún Saheed Shittu tó ń sọ wípé ìyẹ́ wọ aṣọ lọ́dọ̀ àwọn òyìnbó ní báràkì àwọn òyìnbó, tó wọ aṣọ tó lọ ṣe fàájì tó ń ṣeré tiẹ̀ gẹ́gẹ́ bí irú Nàìjíríà, ìròrí kíròrí, ó ti bà ìròrí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà jẹ́, torí pé wọ́n lajú, wọ́n jáde. wọ́n ṣe bíi ti Nàìjíríà tó jẹ́ pé tí o bá wọ aṣọ sójà, tó bá wọ aṣọ sójà bó wọ camouflage, sójà á mú ẹ, wọ́n á máa lù ẹ́ lùkulù. wọ́n ṣe bí bẹ́ẹ̀ ló kárí àwọn ìlú mi ni. wọ́n mọ̀ pé wọ́n lajú, wọ́n sì béèrè, wọn ò jáde kúrò Nàìjíríà rí. so eléyìí wá sọ wọ́n dìdàkudà, ó jẹ́ kọ́pọlọ wọn kúrú. wọ́n wá rẹ̀ ń tó lọ sí báràkì àwọn sójà tó wọṣọ sójà, tó jẹ́ pé àwọn olórin lásán wọ́n ń wọṣọ sójà. àwọn olórin abẹ́rẹ́ rí àwọn olórin tí wọ́n ń kọrin lásán, wọ́n ń wọ aṣọ sójà, wọ́n fi ń kọrin, wọ́n ń wọ̀ káàkiri níbi Amẹ́ríkà bíi London, táwọn ń wọ̀ káàkiri táwọn ò náà yàn ṣẹ́. wá rí àfáà Saheed Shittu tó wọ aṣọ sójà níbi tóun ti lọ ṣeré tiẹ̀, tó tún gbé kinní ìbọn dání lọ́dọ̀ àwọn sójà gangan lọ́dọ̀ àwọn sójà gangan lọ ní UK lọ́hùn. tẹ́ni ẹ̀dẹ̀ tún ya fọ́tò nǹkan ẹ̀ tó gbé sórí Facebook, ìwọ́ wá lọ gbé oní Boko Haram ni. kí ló fà á? torí pé àáfàá yìí ó ń sòdodo ọ̀rọ̀ fún yín pé ẹ jáwọ́ kúrò ń bi ìṣekúṣe tẹ́ ń ṣe, ẹ jáwọ́ kúrò ń bi ẹbọ tẹ́ ń ṣe, ẹ jáwọ́ kúrò ń bi rádaràda tẹ́ ń bá káàkiri, ẹ̀ ní bọ́lọ̀ ń dáadáa bẹ́ẹ̀ bá kú pẹ̀lú eléyìí. ẹ wá bẹ̀rẹ̀ ẹ̀ ń sọ̀sọ̀kúsọ. lẹ́yìn ìwà àgbáyé tó post ẹ̀ tí Al-Fulani, Dáúdà Al-Fulani òun ló post ẹ̀, ó sì wà lórí wọ́ọ̀lù ẹ̀, ó sì wà ń bẹ̀ báyìí, mo sì wò láàárọ̀ yìí. tọ́ láti ó wá gbé Sẹ̀káù tó ń pààyàn káàkiri ní tiẹ̀ Boko Haram, ó gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó wá lọ gbé àáfàá aláàfáà tó ń ṣe dáwà tó ń pa àwọn èèyàn kúrò ní ẹbọ.
iṣẹ́ tẹ̀yin ò lè ṣe tẹ̀yin ń kọ́ àwọn èèyàn lọ sí di ẹbọ tó ń wá kọ́ àwọn èèyàn tẹ̀ ń kó lọ sí ìjọ pé irọ́ o kìí ṣe di ẹbọ ọ̀dọ̀ tọlọ́run lèèyàn máa ń kó èèyàn lọ èèyàn kó àwọn èèyàn lọ sí oko ẹrú tara rẹ̀ ẹ wá gbógun tì í sẹ́ẹ̀mọ̀ para yín lẹ̀ ń gbógun tì ni béèyàn bá gbógun tẹni ọlọ́run yóò parun ni èyí kí ló kọ ẹ̀ Aníyìkáyé Abdulgafari Aníyìkáyé òun kàntànkàntàn lòun bọ́ sórí kíní tó ń sọ àwọn ọ̀rọ̀ tí kò jọ ọ̀rọ̀ ẹ̀sìn rárá tẹ́ bá ń gbọ́ báyìí mọ̀ pé ṣé lèyí sì gbalẹ̀ kí ó kọjá sá tó gbalẹ̀ kí ó kọjá tó wà ń sọ rádaràda lórí nítorí pé o fẹ́ tako ìlànà tọlọ́n o fẹ́ tako ìlànà nábì sallallahu alaihi wasallam èyàn ò ní tako kéèyàn sóríire gbogbo ẹnikẹ́ni tó bá tako ìlànà tọlọ́n tó tako ìlànà nábì sallallahu alaihi wasallam kò ní sóríire kò sábàáyọ fẹ́ nìyẹn so kí ló wá ń ṣe yín túbù ila Allahi tawbatan nasuha ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ má dàbí àwọn Yahudi àwọn ni wọ́n ń ṣe gbogbo nǹkan tẹ́yin ń ṣe yìí àwọn Yahudu ni wọ́n ń ṣe gbogbo nǹkan tẹ́yin ń ṣe yìí ẹ jáwọ́ tẹ́ bá jáwọ́ yóò dáa fún yín torí pé gbogbo eléyìí tẹ́yin ń ṣe ẹ lè bọ́lọ̀ ń dáadáa bẹ́ẹ̀ bá kú pẹ̀lú ẹ̀ láti máa sọ pé ẹ bá tọmọlàkejì jẹ́ bẹ́ẹ̀ ló jáde ìwọ Abdulgafari ló ń bú àáfàá Sheikh Imran ló ń ṣépè fún bẹ́ẹ̀ ló ń bú Saheed Shittu tó ń bú ìyá rẹ̀ tó ń bú bàbá rẹ̀ tí kò ṣẹ̀ ìwọ Alifulani ìwọ lọ gbé gbogbo nǹkan tí kò ṣe bẹ́ẹ̀ wàá máa kọ́ nǹkan tí kì í ṣe bẹ́ẹ̀ wàá máa kọ́ máwọn èèyàn lẹ́sẹ̀ síbi torí ipò lọ́wọ́ ni à ń fún yín lásìkò kẹ́ ẹ lè túbá ni tí kì í bá ṣe bẹ́ẹ̀ bá a bá pe Ọlọ́run pẹ̀lú àánú rẹ̀ Ọlọ́run ó sì dá wa lóhùn tá a sọ pé ọwọ́ tó fi ń kọ́ yẹ kọ́lọ́run ó gbà á mi tí ì sọ bẹ́ẹ̀ àti ìgbẹ́ lọ́run léyìn lórí ṣùgbọ́n tẹ́ ẹ bá sún wa kàn gírí a wà bẹ́ lọ́run léyìn lórí pé tọ́ ọwọ́ rẹ tó fi ń kọ́ yẹ o gullati aydihim kọ́wọ́ wọn ó parun kọ́ má fọwọ́ nǹkan rẹ mọ́ láyé tó bá yẹ pé nǹkan kúkọ nípa àbòsí láti máa fi bàtà àwọn ẹni Ọlọ́run ọba láti máa fi bàtà àwọn tí wọ́n ń ṣe dáwà lójú ọ̀nà tó Ọlọ́run ọba jẹ́ ni kọ́wọ́ wọn parun kó má wúlò fún ẹ mọ́ láyé ṣùgbọ́n àní tí ì sọ bẹ́ẹ̀ á ṣe sùúrù torí pé inna Allaha ma'as sabirin ẹ̀yin náà wá wo bọ́rọ̀ yín ṣe ń já sí gbogbo ète tẹ́ lọ dètè gbogbo irọ́ tẹ́ lọ wéjọ gbogbo àṣà títẹ́ ilé fẹ́ sà àbí tẹ́ ẹ ti ń sà ṣé kò túrun kan lára àáfàá wa Saheed gbogbo ìtẹ́ ń sà sáà àáfàá súnà tẹ́ mọ̀ parọ́ mọ́ wọn tẹ́ mọ̀ oríṣiríṣi ẹ wá tún lọ kójọ ẹ ní ẹ̀yin Islamic Orientation Group òní èèyàn 127 ẹ wá kójọ ẹ wá ní síírù wọ́n ní sírù òsì tèbí wọ́n ní sírù òsì ni ẹ jẹ́ ká fi sírù yẹ hàn wọ́n irú Saheed Shittu yẹ tá a bá ti mú sírù tá a fi dá dùbúlẹ̀ tó jókòó ẹ jẹ́ ká sóògùn sí àbí gbogbo ọ̀nà míì tẹ́ ẹ bá mọ̀ bóyá ẹ lè rọ́nà láti bu nǹkan sínú oúnjẹ fún kẹ́ ẹ bu fún kó jẹ́ kó kú àbí bí ò bá dẹ̀ kú kó wá ìdajì ayé ìdajì ọ̀run wàyámúkúrúnà wàyámúkúrúlọ́wù wàlọ́wù khairul makirin ẹ̀yin ti gbàgbé ni èèyàn wà lórí dáadáa tọ́lọ́n lórí ìlànà tànàbí sallallahu alaihi wasallam kọ́lọ́n ó wá filẹ̀ tọ́lọ́n dídí sọ fún ànàbí sallallahu alaihi wasallam pé òun ọmọ dáàbòbò wallahu yahsimuka minan nas pé ìwọ ànábì máa dáàbòbò ẹ kúrò lọ́wọ́ àwọn èèyàn àti gbogbo àwọn tí wọ́n bá gbéṣẹ́ Ọlọ́run ọba dání tí wọ́n ń sòdodo ọ̀rọ̀ Ọlọ́run ọba Ọlọ́run máa dáàbò ẹ̀bò wọn ni wọn ò ní pírọ́blẹ́mù kankan ẹ̀yin kẹ́yìn má kú sínú wàhálà kẹ́yìn má kú sínú ṣíríkù òun là wá ṣe ń sọ̀rọ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni á dákẹ́ àmọ́ wò yín ni ṣùgbọ́n torí kọ́ lọ́ má bàa bí wá wípé antum takitumuna al-ilma
ẹ̀yin yẹn ń fìmọ̀ pamọ́, kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀? Torí ẹ̀ làwa fi ń sọ fún yín kẹ́ ẹ má wàá jí ó pẹ́, kẹ́ ẹ má jí ó pẹ́, kẹ́ ẹ má jí ojú, kẹ́ ẹ tètè ronú pìwàdà, especially ìwọ Aníyìkáyé. Torí pé aburú yẹn ti wá bá ẹ débi ọ̀rọ̀ Ọlọ́run, o ti wá ń ṣe, o tiẹ̀ wá ọ̀rọ̀ Ọlọ́run gan o ti wá yí ẹ mọ́, gbogbo ẹ ti wá dàrú. Bó dẹ̀ sì máa ń rí nìyẹn téèyàn bá ti lè sọ pé òun fẹ́ ṣe gírímọ́kàì sọ́lọ̀, Ọlọ́run ó yẹpẹrẹ rẹ̀ ni. Àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ lánàá Ọlọ́run yẹpẹrẹ wọn ni. Bẹ́ẹ̀yàn kan bá tún ṣerú ẹ̀ lẹ́yìn náà Ọlọ́run ṣe kíni? Ọlọ́run ó yẹpẹrẹ. O rí bó ṣe wá ń tẹ̀sẹ̀ bó ṣe. O wá ṣe fídíò jáde, ìwọ wá ń sọ pé o ò mọ ìyàtọ̀ láàrin dàwáwù, o ò mọ ìyàtọ̀ láàrin dàwáwù àti síhírù, o sì lọ kẹ́kọ̀ọ́. Irú ẹ̀kọ́ wo ló wá kọ́ tí ò yí ọ? O mọ̀ yàtọ̀ láàrin dàwáwù àti síhírù. Òun kò tí àdíthì ànábì sallallahu alaihi wasallam tánàbì ní tàdáwàù ibadallah, tàdáwàù ibadallah, inna Allaha lam yunzil da'an illa anzala lahu shifahahu, illa anzala lahu dawa'ahu. Ọlọ́run ọba àlá ó ní òun ò sọ àìsàn kan kalẹ̀ àyàfi kóun ó sọ ìwòsàn rẹ̀ tí àìsàn. Subhanallah. So tí wọ́n bá sọ fún ẹ pé oògùn ìwòsàn, tí wọ́n sọ pé dàwáwù òun ni tíìb àtíìb, síbí wọn náà ń gbọ́ tíìbù nábáwí, síbò ń gbọ́ tíìbù nábáwí, pé oògùn ànábì sallallahu alaihi wasallam tánàbì kọ oògùn ìwòsàn ara tánàbì tó kọ́ wa rẹpẹtẹ. O sì gbọ́ tírà tí wọ́n ń pè ní àtíìbù nábáwí, tí wọ́n ń pè ní tíìbù nábáwí, eléyìí tí Imam àfáwà Ibnul Qayyim tí wọ́n ṣe. Àwọn àfáà mi náà tún ṣe oríṣiríṣi míì náà. O mọ gbogbo ẹ̀ tàbí ká sọ pé ò mọ̀ ni. O lè dénú tíìbù nábáwí kó o bá síhírù, kó o bá ń bẹ̀ pé ànábì ní ànábì ṣe síhírù o, àbí òkè ká gbọ́ pé sáhàrọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam li ahadin mina sọ̀háàbà. Àbí ká ànábì sọ fáwọn ọ̀sà pé ó yá o tasaharu ibadallah, ẹ máa sọ oògùn ẹbẹnú gọ̀ǹgọ̀, ẹ máa ṣe oògùn tó tójú bọ kádàrá, ẹ máa ṣe. Ànábì ní dàwáwù lànábì ń sọ. Ìyẹn làwọn àfáà pè ní ilmu tib. Ní Imam Shafi'i rahimahullah làwọn ṣe ń sọ fún wa pé al-ilmu ilimani, al-ilmu ilimani, ilmu dini wa ilmu tib. Ìmọ̀ tẹ̀sìn àti ìmọ̀ tìwòsàn. Ìyẹn táwọn dókítọ̀ tí wọ́n ń treat, òun ló ń jẹ́ dàwáwù, oògùn tá a lò fún ìwòsàn ara tára owó fi gbádùn, tó yẹ pé tí inú bá run wá oògùn tá a lò sí tí inú run ó fi lọ, òun ni wọ́n ń pè ní dàwáwù. Kì í ṣe síhírù. Èyí táyìn ń ṣe ni síhírù tọ́lọ́run ọba àlá sọ pé èèwọ̀ ni ẹnìkan kan ò gbọ́dọ̀ ṣe. O wá mọ̀ túmọ̀, o mọ̀ yàtọ̀ láàrin síhírù àti dàwà, o sì mọ̀ yàtọ̀, ṣùgbọ́n torí àbòsí tó o fẹ́ ṣe àti jẹkújẹ tó o fẹ́ jẹ, àti pé o fẹ́ kí wọ́n mọ̀ ẹ́ gẹ́gẹ́ bó o ṣe sọ pé o fẹ́ hàn ni. Orí aburú nìwọ ti wá hàn. Eléyìí tó fún ẹ níbànújẹ́ o. Yóò sì dáa kó o lọ jáwọ́. Eléyìí ni yóò jẹ́ ká túbọ̀tán rẹ dáa. Àmọ́ tó o bá jáwọ́, o lè látúbọ̀tán tó dáa o. Àti gbogbo àwọn tí wọ́n ń ṣerú tó ń ṣe yẹ, látòrí tiẹ̀ tó fi dórí gbogbo àwọn tí wọ́n ń ṣerú tó ń ṣe yẹ. Béèyàn bá ń ṣerú bẹ́ẹ̀ yẹ, kò lè látúbọ̀tán tó dáa. Irú ètí dáadáa lè Fúlàní náà ń ṣe yẹ, kò lè látúbọ̀tán tó dáa. Àfi tó bá ronú pìwàdà. Torí kẹ́ wá lè ronú pìwàdà yẹ kátìbọ̀tán yín ó lè bá a dá, òun làwa fi ń sọ fún yín yìí. Òun làwa fi ìdí tá à ń sọ fún yín yìí. Pé kó tó late, kó tó pẹ́, ìgbà wo ló late, tó bá tẹ́mi ẹ bá ti bọ́ tó ti jábọ́ ó ti late. Kẹ́ ẹ má ṣe àwọn èèyàn lọ́nà mọ́.
ìyá àlùfùlání ó tún lọ gbé ẹgbẹ́ iléwé àbí ìjọ iléwé ni wọ́n ń pè, ó tún lọ gbé sórí kinní ẹ̀ tán tún polówó oògùn tẹ́ ń polówó oògùn tẹ́ ń polówó oògùn àṣírí bíbò, tẹ́ ń polówó oògùn oríṣiríṣi tẹ́ ń polówó.